Mi alálùbáríkà ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin. Ẹ wá ra ntàntà. Ẹ bá fẹ́ mọ̀ more about my product, about my programs, ẹ wo next videos. Eléyìí mo ti ṣe one of the video or two. So a lè dákẹ́ mọ́ bẹ́ẹ̀ because ẹ̀yin èèyàn fídíò kan tí mo ṣe ní last time nípa Wùmí ìyàwó Mohbad. Nínú ọ̀rọ̀ fídíò yẹn wọ́n made mention of Ọba Ẹlẹ́gùṣì. Òun ló wá fà á tí mo fi wá lọ ṣe one or two findings pé ọba tí wọ́n pè yìí tí wọ́n ń díràgì orúkọ ọba yìí wòtòwòtò ṣé ọba ni ṣá àbí baálẹ̀? Ẹ má bínú o, mi ò rọ́ba fín o. Tọba ni mo ṣe Saidi Adémọ́lá arọ́ba fín lọ́ba mọ́ pa á. Tọba ni mo ṣe èmi bí mo ṣe wà yìí èmi ò rọ́ba fín o. But ọ̀rọ̀ social media tí wọ́n ń díràgì ọba yìí tí wọ́n ń yẹ̀yẹ́ ọba òun ló fà á. Ẹ̀yin tèmi ẹ má worry, màá ti show one or two videos bí wọ́n ṣe drag ọba tí mo bá yín mú wá, tí àwọn tí wọ́n dẹ̀ ń drag ọba tí wọ́n dẹ̀ jẹ́ èèyàn mímọ̀. Ṣé àwa ní ọba gbọ́ ó ṣe bí pò gbọ́ ni? Ṣé ọba mo wá wò ó ẹ̀yin tèmi má bínú o, èmi ò sí nílẹ̀ Yorùbá, so kò yẹ kí ni mo fi mọ àwọn much of àwọn ọba. Mo ní láti ṣe findings mi láti mọ̀ pé ṣé first class ọba ni àbí last class àbí baálẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ń drag wọ́n kàn ń pè lọ́ba ọba ni ó lè jẹ́ ọba ẹ̀yìn ọmọ bí ọba Gíslọ́ba wọ́n kàn lè jẹ́ ẹ̀mí àbí ọba wọ́n kàn ṣáà fi àbí wọ́n forúkọ ọba yẹn pé ni behold ẹ̀yin tèmi behold àṣẹ ọba Ẹlẹ́gùṣì tí wọ́n ń drag tí wọ́n ń ṣe ní connection conspiracy tí wọ́n ń jọ ẹ̀ papọ̀ mọ́ ikú Mohbad. It is no longer news. Is it news? Àṣẹ first class ọba ni. Àṣẹ first class ọba ni ẹ̀yin tèmi. I am happy today to introduce to you His Royal Majesty Ọba Aláyélúwà Saidi Adémọ́lá Ẹlẹ́gùṣì Kúsẹ́látìrì, a Nigerian monarchy, is the 21st Ẹlẹ́gùṣì of the Ikate Ẹlẹ́gùṣì Kingdom. Allah Akbar. Ọba Ẹlẹ́gùṣì is a descendant of Kusela ruling house of Ikate land in Lagos State. He was born, this Ọba Saidi Ẹlẹ́gùṣì was born on the 10th April 1976. He's a young man. His late father's name was Ọba Yekini Adeniyi Ẹlẹ́gùṣì. And his mother's name is Olori Sinatu Titilayo Ẹlẹ́gùṣì. And ọba yìí bẹ̀rẹ̀ reign yẹn ní 21st April 2010. He's a lucky man. He was born April. Ó dẹ̀ bẹ̀rẹ̀ reign as the king ní April náà. Ọlọ́run wá bless ọba yìí pẹ̀lú àwọn alálùbáríkà. Olórí alákọ̀ọ́kọ́ náà ń pè ní Olórí Sekinat Ẹlẹ́gùṣì. Olórí ẹlẹ́ẹ̀kejì ó ní ọmọ Haúsá látinú Kano State tí wọ́n ń pè ní Hadiza Ẹlẹ́gùṣì. Hadiza yìí ni wọ́n ń pè ní Hajiya Hadiza Tanko Yekasi, ọmọ elderly statesman, a very big businessman in Kano State. Wọ́n máa ń pe orúkọ bàbá ọmọbìnrin yìí pẹ̀lú àwọn ìjòyè ńláńlá ní Kano State ni. Hajiya Hadiza Tanko Yekasi kìí ṣe èèyàn yẹpẹrẹ. Bákan náà olórí alákọ̀ọ́kọ́ tá à ń pè ní Sekinatu, Olórí Sekinatu Aramide. She is the eldest daughter of Alhaji Maruf Bello àti Alhaja Ramota Oshodi. Àwọn ẹni bí ìwé ṣèyàn kékeré ní àwùjọ. Ṣèyàn kékeré. Bákan náà ọba yìí sì ni ó ní àwọn siblings, ẹ̀gbọ́n àbúrò 19 of them, 12 sisters. Àwọn èèyàn ńláńlá. Wọ́n wá ní 7 brothers pẹ̀lú oríṣiríṣi family tí wọ́n ṣèyàn kékeré. Ìdí tó jẹ́ kémi wá lọ import gbogbo story wọ̀nyí òun ni pé àṣẹ ọba yìí ọba gidi ni, àṣẹ ọba yìí ọba ńlá ni. Kí ló wá dé tẹ́ ṣe bí pẹ́ gbọ́ tẹ́ wá ṣe bí pẹ́ gbọ́ tí wọ́n wá ń drag ọba yìí tó báyìí. Ẹ má gbàgbé it's not a news. Kó tó di pé mo fanda nípa ọba yìí wàlẹ́ àmọ́ ṣe bí ọba lásán ni tí kí lórúkọ rẹ̀ what's the name
Mohbad, may so rest in peace, tó korúkọ ọba yìí part of àwọn tó petition, and ever since èmi ò further ask or look after what is happening. So yẹn èmi rò pé ọba, you understand me, àbí wọ́n kàn pé wọ́n lọ́ba àbí baálẹ̀, aṣọ́ba ńlá ni. Ẹgbẹ́rẹ́gbẹ́ ọgbàrọgbà, èmi lẹ́yìn ìgbà tí mo wá share fídíò yẹn mo wá discover pé wọ́n wá porúkọ ọba, wọ́n ní sẹ́sẹ́. Ẹ ṣe máa gbọ́ fídíò yẹn, èmi ṣe kíní, ẹ jẹ́ kí n sọ kíní fún ẹ, ẹ̀yin sọ fàt fún yín, ẹ̀yin kan máa ní kí ló dé tí a fi ṣe, wàláì mo mọ̀ọ́mọ̀ ṣe ni láti sọ wípé ọba, ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ni, ṣé ọba ò ní family ni, first class ọba Yorùbá, wọ́n ti ń dẹ̀tí méjì yín báyìí, ẹ̀dẹ̀ dákẹ́ wá nǹkan ṣe sí. Ọba ni yín, kò dẹ̀ kí ṣọba lásán, èmi rò pọ̀ ọba lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ìgbà tí mo wá fi wá check, mo wá rí pé ẹ̀ ṣọba lásán, wọ́n dẹ̀ yí yín mọ́ ẹ̀rọ̀fọ̀, family house àti àwọn ìjòyè tẹ́ ń control, wọ́n dẹ̀ dákẹ́, wọn ò dẹ̀ ṣe anything nípẹ̀. Ọba ni yín, ọba sì bá lórí ohun gbogbo ni, whatever the case may be. Sorry, ó yẹ kẹ́ ẹ ti find the lasting solution sí ọ̀rọ̀ tó wà nílẹ̀, so that wọn ò ní mọ further mọ porúkọ yín yàmàyàmá mọ́. Ẹ sọjú abẹ́kọ̀ọ́ the war is there, ẹ mọ porúkọ mi jẹ́ mọ́, nítorí tèmi kọ́, nítorí ọ̀la, nítorí àwọn ọmọ yín. Like how are the kids, báwo wọ́n ṣe ń feel ní school pẹ̀lú gbogbo dragging yìí. Èmi ìdí tí mo fi wá ṣe fídíò yẹn jẹ́ kí n sòótọ́ fún yín, ó ní pé tá a bá sọ̀rọ̀ ẹ lè gbé ìgbésẹ̀ kí wọ́n yé dẹ̀tí ọba mọ́. Ilẹ̀ Haúsá àwọn counterpart yín, wọ́n yé dẹ̀tí wọn báyìí, wọ́n yé dẹ̀tí wọn, wọ́n máa ń rí àwọn ọba as olórí ẹ̀sìn, bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń rí wọn, tí wọ́n dẹ̀ máa ń gbé záàkì fún wọn. Báwo tí yín ṣe jẹ́ nílẹ̀ Yorùbá, ẹ bá wa ṣàtúnṣe sí gbogbo fámílì Ẹlẹ́gùṣí, ṣé bí wọ́n ṣe ń dẹ̀tí ọba yìí ṣòun ló dáa. Èmi ò rí ọba fín o, mo ní mo wá ni, torí àwa ògbé lọ́dọ̀ yín, ilẹ̀ Haúsá làwa wà, wọ́n yé useless àwọn ọba Haúsá báyìí, kódà ordinary like à ń pè wọ́n ní Angwa àbí àwọn Danganchi, wọn ò useless wọn bí wọ́n ṣe ń useless ọba. Kí ló dé? Mo fẹ́ fi yín kalẹ̀, ẹ wá gbọ́ fídíò kan, kò dẹ̀ sí nǹkan méjì náà lórí ọ̀rọ̀ yìí tó wà nílẹ̀ yìí ni. Kí ló dé tẹ́ ẹ̀ kan ojú abẹ́ kò kí ló dé? Kíní kan wà tó yẹ kẹ́ ṣe, kíní kan wà tó yẹ kẹ́ ṣe, títí ló yẹ kí wọ́n pe arábìnrin yìí pé wá swear, ṣé lóòótọ́ níbẹ̀ ẹ̀yin fi ń ṣe pé ọ̀rọ̀ social media wọ́n á dákẹ́, wọ́n refuse láti dákẹ́ láti 2023 títí di àsìkò yìí, ìsìn ló wá ń peléke sí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ní describe bí nǹkan ọba ṣe rí, is it good like that? Wọ́n ti bá describe bí gbogbo Isaac tọ́lọ́run bùn ọba lábẹ́, wọ́n ti bá describe ẹ̀ jáde. Kí ló dé náà ọba àtẹ̀yìn family ọba Ẹlẹ́gùṣí àti gbogbo ẹ̀yin ará ilé Ẹlẹ́gùṣí, ṣé ẹ gbọ́ bó ṣe ń lọ ni àbí tí yín di sí? Ẹ wá gbọ́, ẹ wá gbọ́ràn, ẹ wá gbọ́. Voice méjì ni màá kọ́kọ́, voice méjì màá play, they are several, bẹ̀ máa play voice méjì kẹ́ ẹ lè bá mọ̀ pé nǹkan bẹ, kò yẹ kẹ́ ẹ dákẹ́. Kí ló dé? Àwọn counterpart yín ní north wọ́n ti ń sọ̀rọ̀ náà, wọ́n ti ń sọ̀rọ̀ a monarchy. Ẹ gbọ́ ilé yìí náà, mi tẹ́ méjì èyí tí mo kọ́kọ́ fẹ́ play ń bẹ̀, okay? Wùmí deny ó náà ò mọ ọba, wọ́n wá ẹ̀pà tó wọ́n mọ ọba yẹn, ìgbà yẹn gan ni wọ́n wá ju òkò sí okò ọ̀rọ̀ wá ń jáde. Ẹ gbélé. November 2022. Madam, láago mẹ́fà within 6 p.m. 7 p.m. Níbo ni Wùmí wà? Ó wà ní Kàté Palace ọba Saheed Adémọ́lá Elégùṣì, ọmọ Yẹ̀kínì Adéníyì Elégùṣì. Ará àdúgbò ẹ wá gbọ́. Ẹ̀yin tèmi ó ga tán. Ọ̀rọ̀ yín lẹ má wọrí. Mo fẹ́ tún repeat November 2022. November 22, 2022. Ṣé pé déètì yẹn ẹni tó bá ní mẹ́mórì kò yẹ kó gbé kúrò lórí. Within 6 to 7 p.m. Níbo ni Wùmí wà? Kí ló lọ sí Palace ní Kàté lọ́dọ̀ ọba Saheed Adémọ́lá ọmọ Yẹ̀kínì Adéníyì Elégùṣì. Ọmọ ò tí ì dé Ìbàdàn, wọ́n sì ń lára wọn táìmù yẹn, ó ti dà. Ṣẹ́rí kíní kan tí kò yí àwọn èèyàn, let me open it up today. Tí wọ́n bá ń sọ̀rọ̀ idán, ọba dán ọba yẹn o. Ó dẹ̀ ní àwọn ẹrú kú lọ́wọ́. Èèyàn kò ṣe kó níbi ó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ torí ọba. Ẹ̀gbọ́n ẹ̀ tó ń jẹ́ Adéwálé Elégùṣì. Ó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ torí that post. Ìbọn wọn àti bàbá wọn kan ń gbéra wọn kiri. Àwọn náà fi jọba náà. Àwọn ọmọ pa yẹn. Wọ́n bá sọ̀rọ̀ kátígórì pé ká tó ọba síbẹ̀. Òwò ọ̀tẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà nílẹ̀ bẹ́ẹ̀. Adéwálé wà nílẹ̀ bẹ́ẹ̀.
àwọn èèyàn míì wọn ò jó wọn but lẹ́nu ìyẹn tẹ̀ kékeré kọ́ ní issue kan bá a wọn sọ ò pé jó we wọn are lẹ́nu talking about ẹ wá family dúró ọ̀rọ̀ ńlá ìyẹn kọ́ ní ẹ wọ̀ ọ̀rọ̀ ńlá issue ni pé irọ́ tí Wùnmí pa ẹ wọ̀ ló ọ̀rọ̀ bí ńlá àwọn èèyàn kan nù pé stop lying ó dẹ̀ ní ìrìbá irọ́ ló ń pa irọ́ ló ń pa ó mọ Adémọ́lá Elégùṣì rí then ọmọ tó gbé dání ẹni kí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹni ṣebí Yorùbá ni gbogbo wa Yorùbá ni bàbá Mohbad Yorùbá náà ni Wùnmí ẹni kí ṣé Wùnmí ṣe tán wọ́n wá bàbá ńlá aláwo ògbójú aláwo tó dájú kán gbé omi ìbọn fún mu kó fi búra wípé wà á tàk ọkọ ẹ̀ kò dẹ̀ fọwọ́ kan ọkọ ẹ̀. èyí tí mo fẹ́ kẹ́ gbọ́ òun níbi tí wọ́n ti porúkọ ọba sínú ọ̀rọ̀ yìí ẹ dákun gbogbo ẹ̀yin ìdílé ọba ṣé kò sí nǹkan tẹ́ lè ṣe sọ̀rọ̀ yìí láti last year ni wọ́n ti ń drag orúkọ ọba yìí and the more tí wọ́n fi ń drag orúkọ yìí the more tó fi ń affect even àwọn ọmọ ọba náà ok ẹ wá gbọ́ the highest of it ẹ wá gbọ́. wọ́n á sọ pé mo parọ́ bẹ́ẹ̀ tí máa ṣàfihàn èyí tó níwò yẹn dọ́kẹ́ yẹn ni bó ṣe sọ ní ẹ bá gbọ́ sùn gbalaja ọba ló ń pè bẹ́ẹ̀ sùn gbalaja Wùnmí bá bọ́ sórí ó fọ̀nà ọ̀gá o. ó ní o ọba ni wọ́n ń describe rárá yìí ọba ṣé àfìgbà tí wọ́n bá tún wá leak another one wẹ́ ẹ lè sọ pé irọ́ ni wọ́n pa bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ míì lè gbàgbọ́ ìhàwó lẹ́yìn fìgbẹ́ fẹ́ kọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ so that wọn ò ní fi máa drag monarchy gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọba yìí is it not affecting the family or kádépẹ́ lórí sà ọba Saheed Elegushi Adémọ́lá or irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ fáwọn ìyàwó lórí ọ̀rọ̀ yìí kábíyèsí sùn gbalaja Wùnmí fọ̀nà ọ̀gá o títí kejì mẹ́pọ̀ ìyẹn fi ẹ̀pọ̀n ṣeré ìkẹta níbo ìyẹn fi ṣeré lọ́la. ẹ̀yin tèmi ẹ má bínú ṣé ẹ̀pọ̀n ta ni wọ́n fi ṣeré ṣé ẹ̀pọ̀n ọba yìí náà ni wọ́n fi ṣeré báyìí you see what we are talking about you see what we are talking about ẹ̀pọ̀n ọba ni wọ́n ń describe yẹn ó máa ṣe o. lọ́la bí ice cream lọ́la. wíìlì àfin fún gbọ́n oṣù nìkan lòun láàfin òun àtàwọn àbúrò àwọn àtẹ̀gbọ́n ló láàfin. kúlù fẹ́ tó dún ẹ lóyún orí ibu. jẹ́ reduce ẹ̀. orí ibu. tó bá lọ bọ́ láàfin kó wá fi sùn wá sùn mi. ó ga o. wá sùn mi kí n mú fọ́tò mi tó ti ń yí fún ó yí mi kẹ̀kẹ́ tí ò ní bẹ́ẹ̀kì. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yọ́ bọ̀lọ̀ nílùú ìdánilọ́ba náà kí ló kù lára wọn tó ti jẹ ṣúgà jù. máa ń ṣàjẹ́ sí èmi ò gbé sọ́wọ́ ìyá ìjọba kan láti sọ ní gúúgúṣe yìí náà láti dọ́tọ̀ kú lọ́dọ̀ máa ṣe sẹ́ǹtì kù. ẹ̀yin ọmọ ojú ni àwọn ọmọ kan wà ṣọ́ọ̀bù àti màtún ẹ̀yin tẹ́sẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ tí ò jẹ́ fẹ́yìn. ẹ̀jẹ̀ sẹ́ burúkú ìtọ́sẹ̀ ọ̀dà àfihàn ó fọ̀ bọ̀dà àfihàn. ṣé àgbàdo wà lọ fúnadé ìgbà tí nàìjíríà máa dà ní máa àtàkì Adéwálé mọ́ alọ́ba family gbé Adéwálé lọ sí ibi tó ti ń jọba torí CCTV mi tún dé Èkìtì wọ́n ní wọ́n jọba lẹ́kìtì wọn kì í jọba lẹ́kìtì wọ́n jọba nídìílé Mohbad alọ́ba. àwọn wèrè. ọba ìgbà tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo ni wọ́n ṣe ń respect ọba báwo ni ọba yìí ṣe wá find ara ẹ̀ nínú mess báyìí. Is it not disgraceful? Is it not disgraceful? jókòó sórí ọmọ ọba tó ń yí bíi tírélà ọmọ ọba yẹn ẹ wá pa á tán ṣé ọmọ yẹn lágbà kí ó tún wáyé tó gba pa ọmọ lọmọ. ẹ gbọ́. lórí lórí ọ̀rọ̀ Wùmí ó pa bóyá òun ló pa Mohbad bóyá òun kọ́ sóyè yín òun ni wọ́n líkì ọba yìí sí ọlọ́run wò ọba tó tó Allah Akbar Allah Akbar. ìgbà wàrà mi sínú gbà wàrà ìṣẹ̀lẹ̀ kábíyèsí ó dá wàrà ló tún fọ́ gbà wàrà kí ló dé ṣe bí àkọlẹ̀ rẹ bá bẹ̀ tó ń jẹṣẹ́ yẹn ẹ̀yin lè jẹ́ tán ókè oyún lè ti dé nìyẹn olórí àgbà ọgbọ́dọ̀ mọ̀ ẹni sẹ́ẹ̀dì ẹ̀ lọ sábọ́ọ̀dì náà ṣebí Karimo ẹjọ́ kí ni Karimo wọ̀ lánàá yìí ṣé sábà tí sọ̀kù ní Karimo ti wọ́ ẹ̀ dírẹ̀sì yẹn kárí Karimo is my best friend. ẹni kábíyèsí lọ sí gbọ́ ẹbí ẹni tẹ́ pé gbọ́wọ́ àdọ́dọ̀ kàkà kí kábíyèsí máa tẹ̀ bọ̀ bí jọ́yẹ̀ báyìí
kọ̀ọ̀kan ní bọ̀bí ti di slippers bọ̀bí ọtún ti sọ mí di bàbá ìjà sọ ẹ ṣe o. ẹ̀yin tèmi, that's just the little I can carry. ṣé kábíyèsí ọba Ẹlẹ́gùṣì ṣé wọ́n wà láyé tí wọ́n sì ń gbọ́rọ̀ yìí? ṣé kábíyèsí sì ní àwọn èèyàn tí wọ́n sì ń fi gbogbo ojoojúmọ́ tí wọ́n fi ń yẹ̀yẹ́ ọba ilẹ̀ Yorùbá? ẹ wá ṣe bíi pé ẹ gbọ́. ṣé kò yẹ kẹ́ ẹ ti wá nǹkan ṣe sí i tí àwọn èèyàn yìí tí wọ́n fi dákẹ́? wá nǹkan ṣe sí i tí mò ń wí òun ni pé kì í ṣe pé ẹ sọ pé ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́. tó tẹ́ bá sọ pé ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́, àwọn ẹlòmíràn ó tún dìde. òun ni pé do the needful. do the needful. ẹ invite Wùmí. kí ló dé gan? báwo gangan ló ṣe ṣẹlẹ̀? níbo ni ìpàdé wèrè àtàsínwín? báwo la ṣe pàdé? báwo lọ̀rọ̀ ọmọ ṣe jẹ́? tó bá sì jẹ́ wípé bóyá one time ọkùnrin ò lè ṣe kó má ṣe bí ọkùnrin, no matter how beautiful their wife is, àwọn ọkùnrin ó sì jáde wọn lọ sí bẹ́ẹ̀. tó bá jẹ́ pé somehow mistake wáyé, ọba náà ti ṣe bẹ́ẹ̀ lórí, mi ò rọ́bà fi hàn ẹjọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni. ọba náà ti ṣe bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀ lórí ọmọdé yìí without protection. bóyá kí wọ́n call káwọn náà wò ó pé ṣé lóòótọ́ ni ṣọmọ yìí ṣe tiwọn ni. èmi ò nígbàgbọ́ pé tiwọn ni o until DNA. èmi ò tiẹ̀ nígbàgbọ́ pé wọ́n bóbìnrin yẹn sùn. ẹ wà àwọn beautiful things tí wọ́n kó sínú ilé. ẹ wà compare àkílódé. yes, àmọ́ bóbìnrin náà ni Wùmí. ẹ wà àwọn ìyàwó wọn, picture wọn tẹ̀ ń rí. ẹ wà àwọn ọmọ èèyàn gidi, àwọn ọmọ èèyàn ńlá. yàtọ̀ sí àwọn pẹ̀lú voice original tí obìnrin. I come in peace. ẹ̀yin náà rí i pé white mo wọ̀ táàmù sì ti lọ lórí fídíò yìí. mi ní fẹ́ pé ẹ̀yin family ọba do the needful. do the needful. bó jẹ́ pé mi ni olórí kan láàfin, sóyè yín, ìbànújẹ́ máa pọ̀ nítorí ọ̀rọ̀ yìí. ìbànújẹ́ máa pọ̀. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. báwo lẹ ṣe feel pé àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín, báwo lẹ ṣe feel pé bí wọ́n ṣe feel now because of this ọ̀rọ̀? ẹ jẹ́ kí àwọn enemy yín kí wọ́n get to you. Some of your enemies are even using these bloggers. Do the needful. ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí tán. ẹ invite arábìnrin yẹn ká mọ bá ṣe parí ẹ̀. Bye for now.